الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى ذريات سيدنا محمد وسلم تسليما كثيرا آمين. الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيده ويدافي نقمه من شاء الله لا قوة إلا بالله العلي العظيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. Gbogbo ẹ̀yin alálùbáríkà tẹ́ ti darapọ̀ pẹ̀lú wa ẹ̀yin TikTok ẹ máa bá ní dọ́pútà ọlọ́run ò ní fa fúrúsẹ̀ nìkan kan ní yọ́lá àpọ́lá Al-Qur'an. Ẹ̀yin ti Facebook mo kí bí ẹ ṣe ń wọlé pẹ̀lú ẹjẹ́ máa bá ní sí ẹ máa bá ní láìkì ẹ̀ ẹjẹ́ máa bá ní sí àrẹ máa bá ní láìkì ẹ̀. Ọlọ́run ní dẹ̀dẹ̀ àmúṣẹ́ ní kankan ọlá abọ́lọ́ ṣe tó ní ọlá rẹ̀. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi. Ó dẹ̀ jẹ́ ìbànújẹ́ bó tiẹ̀ jẹ́ pé kò yà mí lẹ́nu púpọ̀ jù. Bàbá yìí náà àbá níbi tọ́dá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àbá bàbá yìí níbi tọ́dá náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jẹ́ fi gọ́ọ̀bù kan sílẹ̀. Gbogbo ẹ̀yin olóríire alárùbákẹ́ bá mi sí à program yìí. Àkókò tí mo ní òtó nǹkan tó rà lọ́mọ lídì nàbí yìí. Bàbá Araba àgbà alágbà tí ò lójú tì. Mọ́dẹ̀ ní gbàgbé kìí ṣe kọjú orí rẹ̀ náà tó nǹkan. Ẹlòmí ọmọ apẹ̀rẹ̀ rẹ̀ ló ní ṣẹ̀ṣẹ̀ kọ̀ mọ́ kí ni tí ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ wàláì. Mọ́sálẹ̀dí yẹ̀ṣìfú làwú àwòkọ́tùhú túrán wáyàbùlùkù kúlàmọ́ yàkàtà arúkù. Araba wàláì tàláì inú gbogbo ẹ̀dá ọmọnìyàn tí mo ti rí láyé ẹnì kankan tó gọ̀ tó ponú tó stọ́bọ̀n tó tú àràbà ọ̀gbẹ́ni dìndìnrín ọ̀pọ̀ níyòsí. Gbogbo ẹni tí bá máa ń watch show àti fídíò àràbà yìí arákùnrin ìwà àánú ẹni tí ń da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ọkàn lọ́ra rẹ̀ pọ̀ mọ́ oníṣẹ̀ṣẹ̀ ni wàláì tàláì ọlọ́ra rẹ̀ àìmọye àwọn oníṣẹ̀ṣẹ̀ ẹsẹ̀ tí ọ̀rọ̀ Alhaji Abdulrahmani Oríyọmí Àmùsá ti ṣẹlẹ̀ yìí àwọn tí wọ́n pìtì rẹ̀ ló pọ̀ ṣèbí ẹ̀jẹ̀ ní rọrùn kádẹ́rì òpònú dèdèrìn amukumọ̀kọ dàdédé kó sì bóde kó wá rò ipò fẹ́ máa yọ ẹ̀dá ẹgbẹ́ ẹ̀hún Abdulrahmani Oríyọmí Àmùsá. Rìjíìmì mo tó mọ̀ pé ọ̀gbẹ́ni Araba yìí ọ̀fọ̀ ọdún débi inú rẹ̀ bu kòtòrò òrùn sa. Nobody about mistake. Ọ̀rọ̀ tá a wá ń sọ yìí gẹ́gẹ́ ìrìn àjò rìn pẹ̀lú kádàrá Ọlọ́run àti fífi Ọlọ́run. Ètò tí Abdulrahmani Oríyọmí Àmùsá ti ṣe wọ́n jà ń bẹ̀ ni ṣé wọ́n nira wọn bẹ̀ ni a máa ṣe kókún ṣẹlẹ̀ bẹ̀ ni mo fẹ́ Ọlọ́run lọ ṣẹlẹ̀ níbẹ̀ kọ́nà kó bá ní rọ gbogbo àwọn òbí náà kó bá ní rọ wọn lójú. Gbogbo ẹni ọmọnìyàn ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ kìrìsìtẹ́nì ìbá jẹ́ oníṣẹ̀ṣe tá a bá wá rí tó bóde tó rọ̀ yìí pé Abdulrahmani Oríyọmí Àmùsá èyí tó kù ní kóró pọ̀ fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ ẹ jẹ́ ká pè é pé ọ̀tá Ọlọ́run ni ọ̀tá ẹ̀sìn ni ọ̀tá ọmọnìyàn ni ọ̀tá ilẹ̀ Yorùbá ni. Gloria mi ní wẹ́ẹ̀tì
Gloria mi àbúrò ní sí ọ àwọn èèyàn wá ń sẹ́ndì àṣì ọ̀gbẹ́ni Araba yìí àṣọdẹ àwọn èèyàn búra ní àṣẹ ẹranko ní ìlara ní ká pé eléyìí ni àbí tẹ̀bẹ̀lẹ̀kún àbí ká sọ pé ọ̀gbẹ́ni Araba yìí fọ́nú. Gloria Gloria ní fídíò yẹn ti pẹ́ kì í ṣe tuntun. Jọba mi sọ̀rọ̀ torí tọ́lọ́hún àwọn èyí tí wọ́n sẹ́ndì fídíò yẹn sí mi wọ́n fẹ́ tó 30. Yorùbá dẹ̀ ní bá a bá ń jà bí ká kúkọ́ wa alaikum salam. Ìyá àlùmọ́ọ́dẹ́ kàkẹ́ bá mi sọ̀rọ̀ ní Facebook yìí. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Wọ́n ní fídíò tí wọ́n fi tàbí gbọ́ fọ́ìsì Araba yìí àti Ajamu Amadu Oríyọmí àṣà àti ẹgbẹ́ fọ́tò Oríyọmí síbẹ̀ wọ́n ní fídíò tó ti pẹ́ ni. No wonder. Oh, Gloria aburú òní sí ọ ọlá àpẹẹrẹ àlùkùrìyà ó yà mí lẹ́nu gan. Gloria mi lè gbé kọ́ báyìí fóònù tó ń pè sí yẹn náà ní mo fi ń ṣe live. ọ̀rọ̀ yẹn burú náà bọ̀tí nù mẹ́sẹ̀jì tí wọ́n fún mi báyìí wọ́n ní fídíò tí wọ́n lé Araba pọ̀ mọ́ yẹn tí wọ́n gbé fọ́tò Ajamu Amadu Oríyọmí Hamzat sí wọ́n ní fídíò yẹn ti pẹ́ not now mẹ́sẹ̀jì yẹn ni wọ́n fún mi ní Facebook yìí wọ́n ní fídíò yẹn ti pẹ́ ẹgbẹ́ kì í ṣe now bàbá jàbí kakúkọ ẹni tó bá jí oníṣẹ̀ṣe original oníṣẹ̀ṣe ò ní ro burúkú sọ́mọlàkejì ẹ̀ kódà tí wọ́n bá ń kọrin aburú pẹ̀lú ẹ̀ kò ní fa burú dá padà ayé ti dojú kejì ni wàláhì tàláhì. ọbẹ̀ tà kọjá pé fídíò táràbà ti ṣe ti pẹ́ tó ti bẹ́ẹ̀ náà ọ̀yẹ́ káràbù ronú orúkọ tí wọ́n ń pè náà kọ́dẹ̀ mọ́rú bí ó ṣe máa pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ àwọn tá a sọ pé à ń fi àlàáfíà à ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ à ń fẹ́ ìfẹ́ à ń fẹ́ ìgbọ́ra ẹni yé likulli makani makọ́ọ̀lù wọ́n likulli makọ́ọ̀lù makani. Gloria, thank you very much. God bless you. God bless you. God bless you. But inú fídíò yẹn, inú ọ̀rọ̀ yẹn ló fẹ́ mú nǹkan jọra wọn pé ta lẹni tọ́lọ́run ò lè mú iná ló délẹ̀ yìí. I accepted you.
kifaka ama yakirahu kofaka àbọ̀ àgbà ní ká ṣọ́ra wa níbi ọ̀rọ̀ tá a sọ tó lódùmarè alágbára ó fi gbá wa nípa kọ́ kò sírù dìpátímẹ́ǹtì téèyàn yọ wà ọba àjẹ́ àfa ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ babaláwo ẹnìkan bẹ lókè tí ìsẹ́gbẹ́ ẹni bọ́ọ̀dì inú gbogbo wa tí ń jí Allahu náà ni wọ́n ń pè ní ọlọ́run òun náà ni olódùmarè èdè tá a jọ ń pè lọ yàtọ̀ síra wọn. Allahu ni ọlọ́run òun náà ni olódùmarè òun ni adẹ́dàá èdè tá a jọ ń pè lọ yàtọ̀ síra wọn. Bí babaláwo bá kú sẹ́tọ́ bí babaláwo bá lọ tí ọ̀dọ̀ tán èyí tí ọ̀sán náà ní gbé olódùmarè ó jù rí bẹ́ẹ̀. Thank you very much, Gloria. I trust you. Wallahi, I trust you. Èyí tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí, èmi ní gbàgbọ́ wípé any disappointment is a blessing. Èyí tí ń ṣẹlẹ̀ sí Ajah Rahman, Oríyọmí Hamzat yìí, Olúwa máa fi promote ètò ìgbésí ayé ẹni. Àmẹ́ tó bá wà nínú jẹ́jù ni àwọn ọmọ tí kádàrá aburú kò lé wọn lórí. Ìyẹn ló bà wá nínú jẹ́jù torí gbogbo àwọn ọmọ yìí náà ni wọ́n ní ọjọ́ ọ̀la notwithstanding bó tún ṣe wá rí náà gbogbo nǹkan pátá ló wà lákọọ́lẹ̀. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi mo kí gbogbo àwọn òbí tọ́rọ̀ yìí kàn mo kí gbogbo àwọn òbí tí kádàrá Ọlọ́run ṣègbọ́ ọ̀dọ̀ wọn. Masali kaoribaya kasaida ya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tóun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area, Olódó garage nílùú Ìbàdàn. Máṣádáli kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ti rí kí ló ń tó ti ń dààmú káàkiri ṣọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó ti lọ káàkiri tó dàbí pé ò ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà ó ti pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀ jẹ́ a jọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n sọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé
wo mi sá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yàn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ n gbàdúà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ti di fẹ́nu tí ń rọ ẹrú lójú ọlọ́wọ́ bá ní di fún yín ẹ̀yin òbí ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ ìkẹyìn gbogbo ayé pọ́tọ́ ló máa jẹ̀rọ àmọ́ lórí Yomi Amsat èmi ò ní báwọn sí di àbòsí mi ì dẹ̀ ní báwọn sí di kí ẹni títí ẹ ti dá kó bàjẹ́ mi ì ní báwọn sí di kí ẹni tó ti dá kọjá bọ́ mi ì ní sí níbẹ̀ o. Ayé tá a wà yìí nọ́mbà ni ẹni tí wọn ò tí ì mú nọ́mbà rẹ̀ tẹ́mi rí ọba ti dọ̀tí tẹ́rù rí ọba ti dàrú sọ́mọ́lá kejì wọ́n mú nọ́mbà tiẹ̀ ọ̀rọ̀ ní ayé ìpàdé nọ́mbà ni ẹni tí ẹ bá ti mú nọ́mbà tiẹ̀ kó mú yáyọ̀ jù ẹni tí wọn ò tí ì mú nọ́mbà tiẹ̀ kó má banújẹ́ ajabura mọ́ni orí Yomi Amsat inú ẹni tọ́lọ̀ ń lò fún gbogbo mẹ̀kúnnù ni kọ́dọ̀ Ọlọ́run tún ń lò fún ọlọ́lá Ọlọ́run lò fún àwọn onípò tá a gbọ́dọ̀ bẹ́ẹ̀ ló ń kí tí ọba jẹ́ oore ló di bí iná sórí Yomi Amsat ti wà ní ètò ibi pani no Ọlọ́run ti sún ètò gbèsè ayé ẹ̀ kúrò níbi ebi sórí Yomi Amsat ti wà ní ètò ọ̀fẹ́ ná owó tí ò rí tí ọ̀nà ni no Ọlọ́run ti yanjú ayé ò ti kúrò níbẹ̀ àmọ́ aláàánú gbogbo ayé ni bó oore bá wá di bí báyìí fún ẹni tó pọ̀ ní oore èmi àti ẹni ó yẹ ká kẹ́kọ̀ọ́ ni káde máa pìtì Ọlọ́run lára onítọ̀hún káde máa bá gbàdúrà àkókò yìí àkẹ́sí àdúrà tó pọ̀ ní Ajabramani orí Yomi Amsat lónìdí lẹ́yìn tá a dẹ̀ mọ̀ yìí pé bọ́bá kù díẹ̀ kọ́ ọmọ olórí ó jì sí kòtò mọ̀nàmọ́ná tẹ̀ fìtílà fún. àbáàdì mọ́sálẹ̀ di yẹ̀sì fún làwọn ọ̀kọ́ ọ̀tún túran wọ́n yẹ bùlùkù kú làmọ́ yàkàtà àrùn tààlẹ́ni náà tó lè gbẹ́ tán tààlẹ́ni náà tó máa ṣe tán tààlẹ́ni náà tó lè pass lílá ìnìkàmọ́ Olódùmarè alágbára nìkan ló kù. mo rọ gbogbo ẹ̀yin òbí tọrọ yìí kan iṣẹ́ pọ̀ lọ́wọ́ yìí ẹ lè gádà ara yín jọ kẹsì fídíò fúnjọba Nàìjíríà èyí tí ń ṣẹlẹ̀ yìí nìsín ó ti lágbára ọ̀rọ̀ ọ̀sẹ̀ fi gbogbo ẹnu sọ ni torí ìwé tó lọ́n fi dé wa wò níbàdàn yìí ìtọ́ farapẹ́ ṣẹlẹ̀ l'Àbújá àgbọ̀ kí wọ́n padà palẹ̀ ẹnì kankan mọ́ bẹ́ẹ̀ náà ni níbòmí àmọ́rọ̀dí iná kìsìmọ̀tà ń jà báàrù fi iná àgbà pẹ̀lú kádàrá èyí tó lọ́n kó fún Ajabramani orí Yomi Amsat torí pa àmì pé ibi gíga lọ́lọ́run tó mú lọ. ọ̀rọ̀ tí bẹ́ńkẹ̀lẹ̀ yẹ àwọn ojú ni tí ìsàrùnú àmọ́ tá a lẹni náà tọ́lọ́run ò jùlọ tá a lẹni náà tí èrò Ọlọ́run àti ètí Ọlọ́run àtọgbọ́n Ọlọ́run tí ò ju tẹ́nibọ̀dì lọ. Ajabramani orí Yomi Amsat ó kú organize fún security àmọ́ látara yìnyẹn tó mú nílùú látara sọfọdẹ́sì tó mú nílùú ọjọ́ tó lóun fẹ́ gbàlejò kò tí ì dé pé táwọn èèyàn ti ń dé ládé lẹ̀. ọjọ́ tí Ajabramani orí Yomi Amsat àti Queen Naomi tí wọ́n fẹ́ gbàlejò kò tí ì pé àkókò tí wọ́n fún
àwọn tí wọ́n bá ìfáìtì ò tí tó táwọn èèyàn ti ń dé ládélẹ̀ kódà tá a tún gbọ́ pé wọ́n ń gbé wọn máa fò fẹ́ǹsì látara property tí ń da Nàìjíríà láàmú. àmọ́ kò ló bí yẹn ní láì àtẹ̀mí àtẹ̀yìn náà àti gbogbo wa sáwọn alálẹ̀mí wa ní Olódùmarè alágbára lónìí. Allahu mú kọ̀dárù adéṣù mú sábàbù mọ́ ọ̀rọ̀ gbogbo àwọn òbí. Mo rọ̀ gbogbo àwọn òbí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Mo rọ̀ gbogbo àwọn òbí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ ká gbà fọ́lọ́hùn. Ẹ jẹ́ àwọ̀ àti máa ṣe bọ̀. Ajá Muhammad Oríyọmí Hamzat. Ẹ jẹ́ àwọn òbí tó bá dé kẹ́ẹ̀tún wá jẹ́ àrònú pé dáadáa tó ṣẹ́kù tí ó tún ṣe. Nígbà tá a bá jẹ́ kẹ́mi rí ọ̀fẹ́ pin lórí ètí ìṣẹ̀lẹ̀ yìí. Adémọ́lá Olúwasùn mo mọ tí mo kọ ọ̀rọ̀ bàbá àràbà wà ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ but wọ́n ti padà jẹ́ òye wẹ́ẹ́ pàwọn fídíò tààrí tí àràbà ti jábọ́ ti wí kótókótó wọ́n ló ti sọ ti pọ́ wọ́n ló ti sọ ti pẹ́ nínú tá à ń sọnù pé kí ìfà kà á máa yẹ kíra ọkọ̀ fà kà. ẹ jẹ́ ẹ bá mi dọ̀bù táàbù ní TikTok mọ̀dàmá béèrè sọjẹ́sàn tí àti kílẹ̀ ròyìn. Alájà Muhammad Oríyọmí Hamzat gbogbo wa la mọ̀ pé ajá fún ẹ̀tọ́ mẹ̀kúnnù ni ẹni tí ó fi ọ̀rọ̀ ara tiẹ̀ sílẹ̀ tọrọ Ọlọ́run sì máa ka lára. Mo sọ kankan fún yín ti pẹ́ mo ní bàbá rí irú Oríyọmí Hamzat bí ogún tá a rí irú Àgbàlá Gabriel Amusan my real authentic friend. Àgbàlá Gabriel kárí irú Àgbàlá Gabriel mẹ́wàá pẹ̀lú dìpátímẹ́ǹtì àti ọ́fíìsì tọ́lọ̀ yẹ̀ wọ́n sí kára ara wọn tí wọ́n ń ṣerú rẹ̀ wàláhì tàláhì ìyẹ̀ àti sítì yóò sì mọ́ wọn Nàìjíríà. kárí irú Ajá Muhammad Oríyọmí Hamzat mẹ́wàá Gabriel Amusan Àgbàlá Gabriel kátírú rẹ̀ mẹ́wàá àfà kárí bẹ́ẹ̀ ogún bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ kárí lọ́sùn kárí lẹ́kọ̀ọ́ kárí lóńdó kárí ní Ògùn state wàláhì tàláhì rọ́bùlì kábà sọfọ́nẹ́sì wa ní Nàìjíríà ọmọ wọn. gbogbo ẹ̀yin òbí ọmọ tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ọ̀rọ̀ tó tóbi ni àmọ́ yóò bá ní tá a bá ro dídùn fún ọ̀rọ̀ akọjá egun. Ẹ jẹ́ ká wo kíni Ajá Muhammad Oríyọmí Hamzat ẹ wo gbogbo àwọn àkókò tí ń wéṣì ẹ̀mí ẹ̀ nítorí ẹ̀mí ẹlẹ́mìí ẹ wo gbogbo àkókò tí Oríyọmí Hamzat ti wéṣì ẹnájì rẹ̀ nítorí ẹnájì ẹni ẹlẹ́ni ẹ wo gbogbo àkókò tí Oríyọmí Hamzat ti ń wéṣì owó rẹ̀ nítorí pé kò fẹ́ kí olóore kó kú sí pọ̀kà. tá a bá wá lajú bára wa ní Nàìjíríà tá a ti bára wa àdúgbò àti ìlú tí ọmọ ìyá ó ti máa dì tí ọmọ ìyá ẹ̀ àdúgbò àti ìlú tọ́rọ ti máa bínú ọ̀rẹ́ rẹ̀ ó yẹ kémi ó lè yọra mi kúrò níbẹ̀ ó yẹ kí wọn náà lè yọra rẹ̀ kúrò níbẹ̀ kárẹ́tì pé á pàdé Olódùmarè níjọ́ kan. mọ́sá lẹ́ni yẹ́sìfù láwọn ọkọ̀ ọ̀tún tàbí náà tí ó jẹ́ pé gbogbo tí ń fẹ́ pátá ló máa rí kò sí èyí bá jáfa èdè èdè kò sẹ́ni tó lè jẹ́ pé gbogbo tí ń tẹ lọ́rùn ló máa rí kámẹ́ tí ì sọ a week kámẹ́ tí ì sọ a month kámẹ́ tí ì sọ a year Olúwa ní bí mo ṣe ṣètò ayé nìyẹn.
abada ni law tirita baina sama wal ardi mujtahida fi suribati mahi gera riziki la mutajidi bẹ́ẹ̀ bá lè káàkiri gbogbo ìlú àti ibi tí ẹ wọ ọkọ̀ dé àti ibi tí ẹ gun bàálù dé gbogbo ìlú yẹn pátá ló dé oríire tọ́lọ́wọ̀n bá kọ́ mọ́ ọ lè torí ẹ̀ kó ní béèyàn bá dẹ̀ dé kò rí téèyàn dábùjá rí tá a bá kó oríire mọ́ yọ̀dẹ̀ dó lóríire. gbogbo tí ìjà òbí ọmọ tí ìkan ṣẹlẹ̀ sí ẹlẹ́ran ara làwa náà abiyamọdé làwa náà kọ̀sẹ́ni tí ó rí ìkan ìtóbi ọ̀bọ ní bọ́dójú rẹ̀ àmọ́ ẹ jẹ́ ká gbà yí pé dáadáa sì tó ṣẹ́kù tá a lè rí láǹfààní láàrin ara wa nígbà tá a bá fi oore kan súyàn táwa bá wò láwa tá a jẹ́ sí fìlíà pẹ̀lú tọ́sẹ̀lẹ̀ yìí wàláì tàláì rọ́bùlì káàbà a máa rí jẹ́jẹ́ Muhammad Oríyọmí Hamzat ìkẹ́kọ̀ọ́ kan lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò kan lẹ́sẹ̀ láwọn àsìfìlíà tá a dẹ̀ wò gẹ́gẹ́ bí òye wa àti bó ṣe yé wa mọ́. Queen Naomi a máa rí pé ìkẹ́kọ̀ọ́ kan lọ́wọ́ ìkẹ́kọ̀ọ́ kan lẹ́sẹ̀ láwọn àsìfìlíà kódà àwọn òbí tí nǹkan ṣẹlẹ̀ sí ta ló fẹ́ bílẹ̀mù wọn àfẹnitórí ẹ̀ bá dàrú lókùn tó fẹ́ bílẹ̀mù wọn. òbí tó ti débi prógámù tí wọ́n pè sí lọ́kọ̀ọ́lá òun lọ́mọ kọ̀ǹdíṣẹ̀ tó wà òun lọ́mọ kò tó wà òun lọ́mọ ìyá tí ń jí òun ìtọ́ kọjú sẹ́nìkan èyí lọ́kọ́sẹ́ lómi. tí wọ́n bá ní wọ́n fẹ́ pín 20,000 àwọn fẹ́ pín 50,000 níbìkan ẹni tó bá ní 50 million lákàtì ẹ̀sọ́ fún mi lọ sí yóò lọ ọbẹ̀ ni ẹni tí ò ní ọ̀fẹ́ gbìyànjú bóyá lọ́wọ́ pé kò lóorí opportunity ṣe báyé tá a wà yìí júdìbì máa ń tẹ̀jìdì ní àlìjáde yúdìní kúnlẹ̀ amúrísà àṣehìn wọ́n ní jáde yẹ̀fùtáwù kúnlẹ̀ báàbí múgìlákì. gbogbo ẹni tó bára rẹ̀ ní kòtò ga gbogbo ẹni tó bára rẹ̀ ní ipò ọlá gbogbo ẹni tó bára rẹ̀ ní ipò àṣẹ gbogbo ẹni tó bára rẹ̀ ní ipò yìí ìyẹ̀jú náà ni wọ́n gbà kó tó débẹ̀ a gbọ́dọ̀ bíléèmù àwọn òbí tí wọ́n lọ kọ̀ǹdíṣẹ̀ tó kálukú wà àwọn ni wọ́n mọ̀ àmọ́ kádàrá àtàkọ́ ọ̀nà nǹkan. àwọn òbí tí wọ́n ní kí wọ́n máa bọ̀ láago mẹ́jọ mẹ́wàá táwọn míì ti débẹ̀ lọ́kọ̀ọ́la a lè bíléèmù wọn kọ̀ǹdíṣẹ̀ wo ni wọ́n wà kí wọ́n tó ronú pé jẹ́ tètè débẹ̀ kí n tí wọ́n fẹ́ kí ó tètè kàn mí. àwọn tí wọ́n gbé ọmọ fún fẹ́ǹsì táwọn dẹ̀ ń fún fẹ́ǹsì kọ́dà bọ́ ṣe lé tóun èmi ò rí wọn bíléèmù torí ẹni tó gbé ọmọ ẹ̀ fún fẹ́ǹsì ẹni tó gun fẹ́ǹsì fúnra rẹ̀ ipò wo ló wà tẹ́mi bá wà nírú ipò rẹ̀ tí wọ́n bá wà nírú ipò rẹ̀ sẹ́mi náà ò ní fún fẹ́ǹsì sẹ́wọ̀n náà ò ní fún fẹ́ǹsì. èyí tó kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sẹ́lómi don't blame anybody. àmọ́ gbogbo tí etí òbí táwọn kan ń ṣẹlẹ̀ sí àbí ọlọ́run aláà ní dédé àkókò yìí ọlọ́run kọjọ kọ́ bá ní rọ yín lójú àwọn ìdùnnú àtayọ̀ tó tún dá ajé léyìí lọ ọlọ́run kọ́ bá ní ṣe fún yín iṣẹ́ ń bẹ tẹ́ ṣe fún ẹ̀jẹ̀ Muhammad Oríyọmí Hamzat o torí Nàìjíríà láwà inú iṣẹ́ tẹ́ ṣe ẹni kí òbí kọ̀ọ̀kan ẹ jẹ́ ká rí àràkáàtì yín pàfọ́mánsì yín. àràkáàtì yìí ọ pàfọ́mánsì yìí láti bẹ ìjọba Nàìjíríà lórí Queen Naomi àti ẹ̀jẹ̀ Muhammad Oríyọmí Hamzat bákan náà gẹ́gẹ́ bí inú tá a gbọ́ àti headmaster ẹni tó jẹ́ leader ilé ẹ̀kọ́ tí wọ́n lò wípé kíjọba Nàìjíríà kí wọ́n síjú àánú wò wọ́n oore lọ́fẹ̀ẹ́ di bí o. àmọ́ ní ọmọ rẹ̀ mi ẹ̀jẹ̀ Muhammad Oríyọmí Hamzat
má jẹ́ kó sú ẹ má sì jẹ ọ̀rẹ́ yìí kápẹ́rú eléyìí bá ń ṣẹlẹ̀ inú tọ́nà tí ní kẹ́ pásítùrù rí ni nígbà tí kan tó fara pẹ́ ṣẹlẹ̀ níjọ́ kìíní àná ṣèbí lẹ́yìn ẹ̀ lọ́nà promote yìí bó ti ẹ̀jẹ̀ pé nù rẹ̀ ẹ̀dá tọ́nà ń dá aláwọ̀ dúdú ló burú jù ọ̀tọ̀ ní tẹ́lómi ọ̀sọ̀ lójú èèyàn ọ̀tọ̀ ní tẹ́lómi ọ̀sọ̀ lẹ́yìn èèyàn àmọ́ ṣe bí Olódùmarè torí wájú tó rẹ́yìn torí òrò torí bù torí kọ̀kọ̀ torí gbangba ó kú mẹ́ẹ̀nì kọ̀ọ̀kan ju ti ń bẹ lọ́kàn wa lọ. abẹ́lọ́ nínú àánú rẹ̀ Adéwọlé wọ́n ti sọ bẹ́ẹ̀ náà abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo tí èjì òbí ti ru ilé ìṣẹ̀lẹ̀ sí ọlọ́mọdé ó kù lẹ́yìn fún yín mọ́ torí ipa abẹ́lọ́ fún yín má jẹ́ kí irú rẹ̀ tọ́ sí wa. mo rọ̀ yín ẹ̀yin òbí Ajabu Ahmed Oríyọmí Hamzat ní ìdí rẹ̀ lọ́wọ́ yín o torí Nàìjíríà làwà Ajabu Ahmed Oríyọmí Hamzat ní ìdí rẹ̀ lọ́wọ́ yín ẹ wo fọ́nrán kan tó ń kálukú wá ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹni tí wọ́n ló jí adìẹ tọ́mọ yẹn lòun ò gbé adìẹ tá a dẹ̀ wá rí adájọ́ tí wọ́n sọ pé dájọ́ kú fún tọ́mọ náà wà ní ẹ̀wọ̀n fún 14 years sọ lórí ire nírú adájọ́ bẹ́ẹ̀ àbò lórí ibú ìbéèrè ní ẹ̀yin ọmọnìyàn. àwògbà táwọn òbí ọmọ yìí tó sún wọn nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ní káwọn lọ wá 30,000 torí pé wọ́n ní 20,000 tí ò ti pé 30 wọ́n jẹ̀bi ọmọ láti 14 years ọdún mẹ́rìnlá tọmọ ọdún mẹ́rìnlá mi tí ẹ ṣẹ̀ṣẹ̀ bí tó ti lọ ilé ọkọ. ọmọ ọdún mẹ́rìnlá mi ti lọ ilé ọkọ ọmọ yìí ìyá ẹ̀ ló nìkan ló ń bí lábẹ́ ìsọ́mọ̀ ní Nàìjíríà yìí nítorí ẹdìẹ tá a dẹ̀ rí àwọn tí ń kó bítíbitì owó wa lọ́ọ̀lú èbó tí wọ́n kó ní Nàìjíríà ẹjọ́ wo Nàìjíríà dá fún ọ wọ́n dájọ́ ọkú fún irú adájọ́ bẹ́ẹ̀ sọ́pọ̀ ọdún kọ́ ọmọ Nàìjíríà gan dárú ẹ̀mọ̀ káwá bí léèrè pé sọ náà dẹ̀ bímọ sábì amẹ́lẹ́lẹ́yìí àbábí àgbà. ẹ̀yin òbí ọ̀rọ̀ yìí gbẹ lọ́wọ́ yín because nígbà tí ìyá àti bàbá ọmọ tádájọ́ kan dájọ́ ọkú fún nítorí ẹdìẹ tọ́mọ ìdẹ wà lẹ́wọ̀n fún odidi 14 years nígbà tí wọ́n pariwo síta wọ́n rí àánú Ọlọ́run láti ọwọ́ gómìnà Ọ̀ṣun state Your Excellency Adémọ́lá àbúrò oníṣẹ́yìn ẹ̀yin òbí ọmọ tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí wàláì kò sẹ́sẹ̀ ní kẹ́ kóra jọ ẹ fi ohùn ránṣẹ́ síjọba Nàìjíríà lórí Ajabu Ahmed Oríyọmí Hamzat ẹ fi ohùn ránṣẹ́ síjọba Nàìjíríà lórí Queen Naomi ẹ fi ohùn ránṣẹ́ síjọba Nàìjíríà lórí ẹni tó jẹ́ olórí iléèwé tí wọ́n ti fẹ́ ṣe ètò náà. abẹ́lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé ọ̀sẹ́kù lẹ́yìn mọ́. bákan náà gbogbo sóore àìmọ̀ yí àwọn èèyàn láti rìsífù kọ́ wọn pé fún December yìí òpin ọdún yìí ọdún tuntun yìí àwọn nǹkan báyà àwọn bẹ́ẹ̀ ṣe àmọ́ ọlọ́mọdé àwọn rí. àwọn nǹkan báyà àwọn bẹ́ẹ̀ ṣe àmọ́ ọlọ́mọdé àwọn ṣe mọ́ nígbà tẹ́ ẹ bá lẹ́ ṣàánú mọ́ tá a dẹ̀ mọ́rú ipò tá a wà ní Nàìjíríà tọ́nà ọ̀dẹ̀ tí ìrìn ìjọba aláàánú sí wa ọmọ lágbára nínú kẹ̀kẹ́ tó dẹ̀ yé mi dájú ní pé bọ́dọ̀ bá fún ọ ní 100,000 kì í ṣe torí ti ẹnìkan lọ́lọ́ fi ní fún ọ 100,000 torí àwọn tó ń ṣàánú ni tọ́nà bá bù ọ ní 100 million iṣẹ́ tó ṣe ìrìn tó rìn tó fi rí 100 million òun náà lẹ́nu mi ìrìn tó fi jẹ gbèsè ìwọ tó wá jèrè o not because of you only torí àwọn tí wọ́n benefit lára rẹ ni. tá a bá wá
ní àwọn kẹsọ̀ọ́rẹ́ ó dìbí tí wọ́n bá lọ sànú mọ́ tẹ́mi bá ní mi sànú mọ́ fani akufarifu liani akila tó sì ní nílìgẹ́rì láì ṣe àtàtẹ́dì ìyẹn ni wọ́n pè ní sàkà tí sàkà bá wá padà yọrọ ẹ̀ nínú owó a máa lé ju sàkà lọ. gbogbo tí ìjà sóore ẹ̀gbọ́n oore tó dáa jù sàrà tó dáa jù ní tí a mú ní masakin Rasulil Karim ní pé kápùkátà bó lásìkò bá fún yàn ló jẹ tọ́nà bá di mọ́ tó pin tó di gágá tó di gógó wá wọn àfà wá pásítọ̀ kọ́dà bí iṣẹ́ lágbo lẹ́yìn báwo ló ṣe lè organize láti fún àwọn èèyàn ló jẹ kò ní di kọ́ wà ń bẹ̀ ìṣẹ̀dá wọn ó sì rán sí àánú sí ẹ. mo fi dèbí àkókò yìí nígbà tí wọ́n ti kílíà pé ọ̀run àràbà táǹgbọ̀n kì í ṣe párábà ṣẹ̀ṣẹ̀ sọ mo ti ráwọn bíi 2 sí 3 torí ohun tí mo fẹ́ fọ́ pẹ̀lú àràbà táràbà bá padà gbọ́ bóyá ní òdùn sọ̀rọ̀ láì lọ. torí èmi ọmọ ìyàtọ̀ láàrin mùsùlùmí kìrìsìtẹ́nì oníṣẹ̀ṣe ẹ̀sìn ní ọ̀pá wápọ̀ sáfẹ́ gbàgbé yìí bí ni àbẹ́ àgbàgbé ìran àbá gbàgbé ẹ̀yà gbogbo àwọn tí mo kà á lẹ̀ kò sí ètò ṣe yọkú o bẹ́ẹ̀ sì ọba pawápọ̀ àwọn nǹkan bíi pawápọ̀ tí ì tó sọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ọ̀sọ́ wá dọ̀tá ara wa ìyẹn ọ̀sọ́ pé ká ẹ máa robi sí mi ìyẹn ò pé kí ẹ máa robi sí yín. Kùránì ti jẹ́ oyé wa pé láwùjọ aláǹláwù lájà alákó ummatan wahidan olúwa ní tó bá wù mí ni màá ní ká ẹ jẹ́ ìjọ kan bó ṣe wù Ọlọ́run ló ṣe divide wa. Kò dẹ̀ sẹ́ni kankan tó lè sọ ẹ́pọ́ lọ́wọ́ ọmọ tí ń ṣe nígbà téèyàn ya wèrè. Àkànṣe àdúrà fún Alhaji Abdulrahman Oníyọmí ọmọ Amusat àti Queen Naomi bákan náà àti ọ̀gá iléèwé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọba tó yọ ànábì wa Yusufu alayhi salatu wa salam ní kànga Ọlọ́run kọjọ kó bá ní là kó bá ní yọ yín. ọba tó yọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn ọ̀tá dì pápá tẹ́ dì kúkú tọ́lọ̀ dẹ́là Ọlọ́run ọba ní bu omi àánú yín sí Nàìjíríà lójú kí wọ́n yọ̀ǹda yín torí tọ́lá àtàlẹ́bà Muhammad. Ànábì wa Dáúd alayhisalam nígbà tí nira pin tí wàhálà pin tá a rẹ̀ pin Dáúdà pin Ọlọ́run ọba rẹ̀ fún àjẹmúná làwù fákàsámúná làwù mi dúrì wà á tẹ́ iná wàhálà wà mí síláwù máàwù rámàtà mi ní ìdìnnà wà sí kíra lílẹ̀ àbìdìnnà Ọlọ́run la Ànábì wa Job tí ì sí Ayub Ọlọ́run bá ní ńlá ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta kọ́dẹ̀ fún ànúgbà yìí. Wa Musa ló sọ bẹ́ẹ̀ onífà ìsáàsì àlìtúkà adé ara káàkiri kátàn fásimà wàlà tájì àlìjẹwà àbíyànlántara Mósè nídìí Ọlọ́run tí n bá ti ní mo fẹ́ rí ọ mo ní ìdí kẹfẹ Ọlọ́run má sọ fún mi pé ò tí ì ṣetán èyí tá n béèrè yìí fún ajá Muhammad Oríyọmí Amusat Ọlọ́run má sọ pé ò tí ì ṣetán àánú tá n béèrè fún Queen Naomi Ọlọ́run má sọ pé ò tí ì ṣetán àánú tá n béèrè fún ọ̀gá iléèwé Ọlọ́run má sọ pé ò tí ì ṣetán. Jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún ẹ ìwọ ni kọ́ yọ ẹ̀dá ẹgbẹ́ rẹ mọ́ tẹni tó ní láti rí gbogbo ẹ̀dá tí bá ń yọ ẹ̀dá ẹgbẹ́ rẹ níjọ́ tó ń bá já kòtò Ọlọ́run jí ọ̀rẹ́ ènìyàn ni o. Ọlọ́run wá wọlé àbọ̀ṣe tó ìwọ ọlọ́ni àdéhùn ní ẹ́sítẹ́jì bùdákùn oníkàpé ọwọ́ àdáhùn Ọlọ́run ọlá ayé ẹni tó ti sunkún dọ́dọ̀ ajá Muhammad Oríyọmí Amusat tó ń rẹ́rìn bóde gbogbo tí ń jẹ́ ìbànújẹ́ inú ayé ajá Muhammad Oríyọmí Amusat àtàwọn yòókù rẹ̀ Ọlọ́run bá ní sọ́dẹ̀ rí Ọlọ́run wọlá gbogbo yẹn tí ò ní Oríyọmí Amusat ti sọ di ẹni tó ní
kọ̀dísì tí ẹjẹ́ Muhammadu Oríyọmí Hamzat ti wá yìí ọlọ́wọ́ bá ní fàánú gbà á ọlọ́wọ́ wá wọlá ẹni tó ti rora rẹ̀ pín tó ti rò yí pé ikú ló tọ́ sóun látara kọ̀dísì tó wà ẹni tó ti rò pé ikú ló tọ́ sóun látara ipò tó bára rẹ̀ ẹni tó ti rò pé ikú ló tọ́ sóun látara fọ́tò àdéwò tó lódùmarè yà fún tó ló ń tẹ̀ lo Haji Muhammadu Oríyọmí Hamzat láti yọ jáde èyí tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run bá ní la Oríyọmí bá ní là àtòun àtàwọn yòókù rẹ̀. má wà torí pé wàhálà àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run má ti àwa náà sínú àjàgà àdéwò. ọgbọ́n tá a fọ àwọn ní alifiti nẹ́tù àṣàdùnmínà ní kátìlì ọlọ́mọ dà wá láàmú ìdààmú mà ju kú lọ tọ́bára kí ẹgbẹ́ rẹ ti bẹ́nu dààmú kódà tó bá jọ́ta rẹ tẹ́jọ́ jà má sọ yí pọ́nlọ́ mú kọ́nà wọn má bàa mú wọn náà níbi tí ó jọjọ orí ẹ̀ lọ. alifiti nẹ́tù àṣàdùnmínà ní kátìlì ìdààmú ju kú lọ o. ọlọ́wọ́ wọn láàbọ̀ ṣe tó nú ọlá rẹ wọn láàbọ̀ ṣe tó nú títóbi rẹ wọn láàbọ̀ ṣe tó nú ògo rẹ bàbá mi bá fẹ́ láfẹ̀ẹ́ ju igi oko a máa wó bí dààmú bá pọ̀ lápọ̀jù ẹbí a máa pín èyí tí ń ṣẹlẹ̀ yìí Olúwa o má fi ṣe pínpín ẹ̀mí fún Haji Muhammadu Oríyọmí Hamzat bá ní fi là á bá ní fi dóòlà rẹ ní àtòun àtàwọn akẹgbẹ́. Assalamu alaikum. Assalamu alaikum. Náà ta ní sọ̀rọ̀ yọ mo ń ṣe láìpẹ́ lọ máa ṣe nísìnyí. Ọlọ́wọ́ wọ́n máa pé wọ́n ló ní ká pè ọ́ ọ̀dẹ̀ níwà dáwà lóhùn a ti pè ọ́ gẹ́gẹ́ bí àṣẹ rẹ Olódùmarè alágbára wọ́n dá wa lóhùn bí àdéhùn rẹ torí pé kí ni ọba tí ìyapa àdéhùn ni ọ́ ẹjẹ má bínú o mo rántí pé mo ra epo ó yẹ kí n ti ṣe transfer sí wọn iye mi ti fò ó wọ́n dẹ̀ ti fẹ́ close. máa pè mo ń ṣe nǹkan lórí fóònù ni ìgbà tó ti rí mò ń kọjá ẹ̀kọ́ mọ̀ kí mo ń ṣe nǹkan ni. Ọlọ́run wọn lọ́wọ́ pé ìwọ ló ní àdéhùn ní ọ̀sẹ̀ ìdìbò lákùn. ó ní ká pè ọ́ wá dá wa lóhùn. Ọlọ́run o àti pè ọ́ bí àṣẹ rẹ wá dá wa lóhùn gẹ́gẹ́ bí àdéhùn rẹ torí pé kí ni innaka la tukhliful mi'ad ọba tí ìyapa àdéhùn ni ẹ.
يا من يرى ما لا يرى ولا يرى ويعلم شرا وعفا في الورى دعوتك اللهم استطال شرا وما التي أنوكم من أمر كرا يسر لنا من أمر ياسا يشرا بسم الله الرحمن الرحيم قل هو الله لا حول ولا قوة إلا بالله أحد الله لا حول ولا قوة إلا بالله صمد لا حول ولا قوة إلا بالله لم يلد لا حول ولا قوة إلا بالله ولم يولد لا حول ولا قوة إلا بالله ولم يكن له لا حول ولا قوة إلا بالله كفوا لا حول ولا قوة إلا بالله قل هو الله جل بلا مثلا أحد الله جل بلا مثلا صمد جل بلا مثلا لم يلد جل بلا مثلا ولم يولد جل بلا مثلا ولم يكن له جل بلا مثلا كفوا جل بلا مثلا أحد جل بلا مثلا قل هو الله سترا أحد الله سترا صمد سترا لم يلد سترا ولم يولد سترا ولم يكن له سترا كفوا سترا أحد سترا Ọlọ́run bá wa ká Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre kó má dìbì Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ìró èlò ṣe kíre ó má dìbì Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ìré ló ṣe kíre ó má dìbì Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì Ọlọ́run bá wa kókun ìdáhùn mi yọ Ọlọ́run bá wa kókun ìdáhùn mi yọ ire ló ṣe kíre ó má dìbì kún ìdáhùn mi ó dọ̀wọ́ Ọlọ́run Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì. Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì. Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì Ọlọ́run bá wa kó kún ìdáhùn mi yọ kún ìdáhùn mi ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì Ọlọ́run bá wa kó àmúsá ti yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì Ọlọ́run bá wa kó kún ìdáhùn mi yọ kún ìdáhùn mi ó dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì kọ́lọ́run kó ọ̀gá ilé ìwé yọ ọ̀gá ilé ìwé dọ̀wọ́ Ọlọ́run ire ló ṣe kíre ó má dìbì
ọlọ́run bá wa kó kún Naomi yọ kún Naomi ó dọ̀wọ́ ọlọ́run ire ló ṣe kí ire ó má dìbí olúwa bá wa kó Àbùsátì yọ Oríyọ̀mí ó dọ̀wọ́ ọlọ́run ire ló ṣe kí ire ó má dìbí ọlọ́run bá wa kó ọ̀gá léwé yọ ọ̀gá léwé dọ̀wọ́ ọlọ́run ire lẹ́sẹ̀ kí ire ó má aláwọ̀ máa ta mọ́tò tánà bí duwáyíkà wọ́n wá tánà bí ìjà abátíkà wọ́n kò ní ọ̀nà kọ̀ọ̀bá ní kama mọ́tò tánà fajibu na kama wà tánà yá asálí jalal wal ikram innaka la tukhlifu al-mi'ada sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam innama amru sarra shay'an an yaqula lakum fayakun fasbihani liyadi biyadi malakutu kulli shay wa ilayhi turja'una wala quwwata illa billahi al-aliyyi al-azim amin.